kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wo olùfẹ́ wa wọn àwa dúpẹ́ aṣẹ́yìn lọ́ba fún àánú àtọ́jú rere tí a rí gbà láti rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù ìkẹsàn. Àdúpẹ́ fún àwọn ogun tí ẹ ṣẹ́ nínú ayé wa, èyí tí a fojú rí, èyí tí a kò fojú rí. Àdúpẹ́ fún èyí tí ẹ ò túṣẹ́. Ògo ni forúkọ yín fún èyí tí ẹ ń ṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run, ọ̀rọ̀ tí a ó gbéyàwó lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 23 oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyàwó lẹ́ni sọ wípé lọ sí ilẹ̀kùn, lọ sí ilẹ̀kùn. Nígbà tí a mú àkọ́sórí wa nínú ìwé ìfihàn orí ìkẹta ẹsẹ̀ 20, ìwé ìfihàn orí ìkẹta ẹsẹ̀ 20, kíyèsí mo dúró ní ẹnu ilẹ̀kùn mo sì ń kànkùn, bí ẹnìkan bá gbọ́ ohùn mi tí ó sì ṣí ilẹ̀kùn, èmi yóò sì wọlé tọ̀ ọ́ wá, èmi yóò sì máa bá jẹun àti òun pẹ̀lú mi. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Jòhánù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Jòhánù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Àwọn àgùntàn mi gbọ́ ohùn mi, èmi sì mọ̀ wọ́n, wọn a sì máa tọ̀ mí lẹ́yìn, èmi sì fún wọn ní ìyè àìnípẹ̀kun, wọn kì yóò sì ṣègbé láéláé, kò sì sí ẹni tí ó lè já wọn kúrò ní ọwọ́ mi. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ẹsẹ̀ àkọ́sórí wa tòní sọ pé Jésù dúró ní ẹnu ilẹ̀kùn ọkàn rẹ lọ́wọ́lọ́wọ́, ó ń kànkùn, ó sì ń dúró dè ọ́ láti jẹ́ kí ó wọlé. Ní gbogbo ìgbà tí o bá gbọ́ ọ̀rọ̀ kan láti ọ̀dọ̀ Ọlọ́run tí ó dá ọ lẹ́bi ní ti ẹ̀ṣẹ̀, Jésù nìyẹn ò tí ó ń sọ wípé jẹ́ kí n wọ inú ọkàn rẹ kí n lè wẹ ọkàn rẹ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. O kò ní ìmọ̀lára rárá nípa ohun tí Jésù Kristi lè ṣe fún ọ nígbà tí o bá jẹ́ kí ó wọ inú ọkàn rẹ. Ní kété tí o bá ti jẹ́ kí Jésù wọlé, àánà rẹ kò ní lágbára lórí ọ̀la rẹ mọ́. Jésù nìkan ni, Jésù nìkan ni, Jésù pẹ̀lú Jésù nínú rẹ, ọjọ́ ọ̀la rẹ yóò dára síwájú àti síwájú sí. Ìwé òwe orí ìkẹrin ẹsẹ̀ ìkejìdínlógún. O lè sọ pé mo ti gba Jésù láàyè láti wọ inú ọkàn mi láti ìgbà kan sẹ́yìn. Ìyẹn náà dára o, ṣùgbọ́n ṣé o sì ní ìdálẹ́bi àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan nígbà tí o bá gbọ́ ìwàásù kan tàbí bíbélì tí o bá ka bíbélì rẹ? Tó bá jẹ́ bẹ́ẹ̀, ó túmọ̀ sí pé àwọn ẹ̀ka ayé rẹ kan wà tí Jésù kò tíì gba àkóso rẹ̀ náà nìyẹn. O sì ní láti ṣílẹ̀kùn nítorí ó sì ń kan ilẹ̀kùn ọkàn rẹ kí o sì jẹ́ kí ó wọlé. Kò sí ìgbàlà ìlàjì o. Ìwé Éfésù orí ìkarùn ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n ó sọ pé Jésù ń bọ̀ wá fún àwọn ìyàwó tí kò ní àbùkù àti àbàwọ́n. Tí àbàwọ́n bá sì wà nínú ayé rẹ, jọ̀wọ́ rẹ̀ pátápátá fún Jésù Kristi lónìí o. O tún lè sọ pé mo ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú Jésù. Ẹ̀wẹ̀, ó sì kú o. Dáfídì ṣe àpèjúwe ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run gẹ́gẹ́ bí ìrìn àjò lọ sínú ibú. Ó wí pé ibú omi pẹ̀lú ibú omi. Ìwé orin Dáfídì orí 42 ẹsẹ̀ 7. Lẹ́yìn tí ó rìn, ó jẹun, ó sọ̀rọ̀ pẹ̀lú Jésù. Nígbà iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ nínú ayé fún ọdún 3 àbọ̀, Jòhánù rí nínú ìran nínú ìwé ìfihàn orí ìkẹrin ẹsẹ̀ 1. Jésù sọ fún pé gòkè wá níhìn yìí o, èmi yóò fi ohun tí yóò wù lẹ́yìn ọ̀la hàn ọ́. Àwọn ìpele gíga máa ń wà nínú Ọlọ́run. Jésù sì dúró ní ẹnu ọ̀nà ọkàn rẹ o. Ó ń kànkùn, ó sì ń pè ọ́ kí o gòkè wá. Kò tó kí o kàn jẹ́wọ́ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ lásán o. Ó sì kù. Ọlọ́run fẹ́ kí o ṣiṣẹ́ nínú agbára ìyanu rẹ̀. Ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 17 títí dé 18. Ó fẹ́ kí o jẹ́ agbódegbà ìyípadà, ṣùgbọ́n o nílò agbára ẹ̀mí mímọ́ láti ṣe bẹ́ẹ̀. Àwọn ilẹ̀kùn gíga yóò wà láti wọ̀ o. Ìpele nínú ẹ̀mí tó jinlẹ̀
láti dé nínú Ọlọ́run. Olùfẹ́, Jésù ń kanlẹ̀kùn ọkàn rẹ lónìí o. Ó sì ń pè ọ́ sí ìpele tó ga tó sì jinlẹ̀ nínú ìbáṣepọ̀ rẹ pẹ̀lú rẹ̀. Ṣí ilẹ̀kùn ọkàn rẹ fún un, yóò sì fi ògo rẹ̀ ṣe ayé rẹ lẹ́ṣọ̀ọ́, yóò sì sọ ọ́ ní irinṣẹ́, yóò sọ ọ́ di irinṣẹ́ ìyípadà fún ìjọba rẹ̀. Kókó àdúrà: Jésù Olúwa, mo ṣí ọkàn mi fún ọ o. Jọ̀wọ́ darí mi sínú àwọn ìpele tó lógo sí i nínú rẹ ní orúkọ Jésù. Ìjà sọ pé bàbá mi, mo ṣí ọkàn mi payá sí yín. Olúwa, ẹ jọ̀wọ́ ẹ darí mi sí ìpele tí ó ga jù tí ó sì lógo sí i nínú rẹ ní orúkọ Jésù. Olúwa yóò sì darí wa sí ìpele tí ó lógo sí i nínú rẹ̀ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.